Mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yín, orí ètò wa Parí Òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀, ètò wa dá lórí òwe Yorùbá. A máa béèrè ìbéèrè méjì lórí òwe Yorùbá. Ẹni tó bá gba ìdáhùn wa tó sì parí òwe Yorùbá méjì yìí dáadáa, ó ní àǹfààní ẹ̀bùn ẹgbẹ̀rún 5,000, ìyẹn 5,000 naira pẹ̀lú wa. Òwe mi àkọ́kọ́, ẹ parí ẹ̀. Ajániláyà bí àìlówó lọ́wọ́. Ajániláyà bí àìlówó lọ́wọ́. Òwe mi ìkejì, ẹ parí ẹ̀. Ajá tí ó ní ẹni lẹ́yìn nípa ọ̀bọ. Ajá tí ó ní ẹni lẹ́yìn nípa ọ̀bọ. Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibi bẹ̀ ni màá ti mú ẹni tó yege tó sì parí òwe Yorùbá mi dáadáa. Láti máa gbádùn ètò wa, mo fẹ́ bẹ̀ yín ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi wípé kẹjọ kẹ́ bá mi subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel, nítorí láìsí ẹ̀yin kò sí àwa. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Omidan Nífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Ẹ má jẹ́ ká gbàgbé, ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Remember, our culture is our heritage. Thank you.